Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Uwe Jòhánù orí kẹsàn-án náà dérí Jésù Kristi ó dẹ̀ ń kọjá ń lọ. Òyìnbó ọmọkùnrin kan lè fọ́jú láti inú iye rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n ìbírọ̀nà rẹ̀ ọ̀fọ̀ olùkọ́ni lé dẹ́ṣẹ̀ ọkùnrin eré dẹ́ṣẹ̀ dán àbọ̀ wọn mórí rẹ̀ lòun fún fọ́jú. Tí Jésù ìdáwọn òun fọ ọkùnrin ayé dẹ́ṣẹ̀ bá àdẹ̀rọ̀ wọn mórí rẹ̀ wọ́n dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ká lè fúnṣẹ́ Olódùmarè hàn náà rẹ̀ lòun ṣe fọ́jú láti inú oyún wa. Má rò rán èmi lè ṣaláì ṣuṣẹ́ ẹni rẹ̀ rán mi wa náà dérà wa náà sàn ganrigan. Túdà ọ̀fọ̀ ọgànjọ́ òru ń bá náà dé rẹ nìkẹ́ni nílé ṣuṣẹ́ níwọ̀n àgbà ni mo wà nàyè èmi rí ìmọ̀lẹ́ ayé náà dé rí Jésù dẹ́ wí dédé ọ̀rọ̀ ìtàn òye bẹ́ tọ́ sílẹ̀ òye fún tọ́nẹ̀ òye fún sàmọ̀ náà dẹ́ sàmọ̀ iná tán òye fásojú ọmọ ọkùnrin afọ́jú yìí òye wí wọn ọwọ́ máa ròràn lọ sínú odò adágúrọ̀ pé ní Sílóámù ò láwẹ̀ ojú rẹ̀ ọmọkùnrin náà òye ṣe giri òye mọ́nà rìn àjò rẹ̀ kàn lọ sódò Sílóámù láti láwẹ̀ ojú rẹ̀ ní gẹlẹ́bùn ti wẹ ojú rẹ̀ tán òye bẹ̀rẹ̀ sí ríran náà dé ran aládùúgbò àtọwọn rẹ̀ tí mi rí ọmọkùnrin afọ́jú yìí náà ti jọ ní bóun tí mi ságbe nẹ́gbẹ̀ẹ́ rọ̀ wọ́n yìí máa wí rárá àwọn ọ̀fọ̀ èso ọmọkùnrin olè bara yẹn bíbà àwọn kan wí fọ ohun ńlá àwọn lómìnira ọ̀fọ̀ pàgà ẹ̀jẹ̀ jẹun ṣùgbọ́n ọmọkùnrin afọ́jú rẹ̀ ti fọjú tẹ́lẹ̀ rí rẹ̀ dẹ́m tí mi ríran yìí pé dáwọn ohun ọ̀fọ̀ èmi rún ńlá wọn ìbírọ̀nà rẹ̀ ọ̀fọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ti rìn bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ gbégbà kóra ìdí ọ̀fọ̀ ọ̀dẹ bẹ̀rẹ̀ sí ní ríran pé dáwọn ohun fọ ọkùnrin ọkọ̀rọ̀ gbèlì Jésù ohun rẹ̀ bẹ́ tọ́ sílẹ̀ kò fún ṣe amọ̀ òye fásojú rẹ̀ mi òye wí mú ọ̀fọ̀ kí mi lọ sódò Sílóámù kí mi la wẹ̀ náà dẹ́nẹ̀dẹ̀rẹ̀ kí mi ṣàjáfara kí mi mọ́nà mẹ́kàn láti la wẹ̀ nù odò Sílóámù náà egẹlẹ́ bí mo ti wẹ̀ tán ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ríran. báyìí bírọ̀nà rẹ̀ fọ Jésù ọ̀hún ra náà ó wí ọ̀hún fọ múra mímú bò ń gbà. báyìí mú ọkùnrin rẹ̀ ti ṣe afọ́jú rí tẹ́lẹ̀ ṣùgbọ́n rí Jésù wòsàn. báyìí mú wa sọ́dọ̀ wọn Farisí. túdà ọ̀fọ̀ ọjọ́ sinmi rọjọ́ náà dé rí Jésù ṣe amọ̀ láti fún la ojú ọmọkùnrin náà. túdà náà báwọn Farisí pẹ̀lú báyìí bírọ̀nà wọ ọmọkùnrin náà ọ̀fọ̀ wọ́n ti ṣe orí ọ̀fọ̀ wọ̀ ríran. orí dáwọn ohun ọ̀fọ̀ ó fún amọ̀lẹ̀ ojú rẹ̀ mi ọ̀dẹ́láwẹ̀ fúlọ̀gán rìn mọ̀ ríran. túdà náà ọmọkùnrin náà wọn Farisí wọn ewé ọ̀fọ̀ ọkùnrin yìí ètòdọ̀ Ọlọ́run Olódùmarè wa. túdà ọ̀fọ̀ ipa ọjọ́ ọ̀sẹ̀ mọ́ fáwọn olómùrán ìwé ọ̀fọ̀ wọn ní rèmi sí ẹlẹ́ṣẹ̀ wọn ti má lè ṣe lọ́kọ́ oṣẹ́ àmì ọmọkùnrin ẹ̀mí ṣe ìwúyàpá ìwà náàrin wọn. túdà náà wọn ìtúgbìrì ọmọkùnrin afọ́jú rẹ̀ dẹ́ ti mi ríran ẹ̀ ọ̀fọ̀. ń ra kí wọ́n rí wí dídé ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ nípa ọmọkùnrin ra ń wí rèmi sí Jésù yìí nítorí ọ̀fọ̀ ó ti la ojú rẹ̀ ọkùnrin afọ́jú rẹ̀ dẹ́ ti mi ríran ẹ̀ ewé ọ̀fọ̀ wò líran ńlá. túdà náà kọ́ wọn ju ìkọjà lẹ́nu àti gbàgbọ́ ọ̀fọ̀ ọmọdékùnrin náà ti fojú rí lèbi ràn má tún máa ríran dẹ́yìn. báyìí ránṣẹ́ lápè àwọn rè bíi ọ̀nẹ́rẹ́ ti fọjú tẹ́lẹ̀ ṣùgbọ́n rè dẹ́ ti mi ríran ẹ̀. báyìí ránṣẹ́ lápò wọn yẹrẹ tó ń ti bá rẹ̀ wá. báyìí bírọ̀ náwó ọ̀run ọ̀fọ̀ ẹ̀ ń gbọ́rún ọmọ ẹ̀ ń wí dán ọ̀nẹ́rẹ́ ẹ̀ ń wí ọ̀fọ̀ ẹ̀ bí na fọjú. ó ń dẹ̀ ti ṣe kó dẹ́mi ríran nísìnyí. iye rẹ̀ tó ń ti bá rẹ̀ ìdá àwọn Farisí lóhùn ọ̀fọ̀. àwa mú ọ̀fọ̀ ọmọ ẹni rúnga àti ọ̀fọ̀ àbí na fọjú. ṣùgbọ́n bóun dẹ́ ti rìn bóun dẹ́ ti ṣe ọ̀rá ìdí ọ̀fọ̀ òun ríran nísìnyí. àbá lè ṣàlàyé nípa yẹn. ebi rà máa mú ọ̀nẹ́rẹ́ lájú rẹ̀. òun òṣù kòkó túdà náà ẹ̀ bírọ̀ náà rẹ̀. ó wí tìka rẹ̀ báyìí rí iye rẹ̀ tó ń ti bá rẹ̀ dáhùn. ó béèrè ràn bírọ̀ náwó wọn. túdà ọ̀fọ̀ wọn bẹ̀rù ọ̀wọ́n jù nítorí ọ̀wọ́n jù wọ́n ti fukuluku wọ́n dẹ́ ti pinnu ọ̀fọ̀ kọ́ni bá jẹ́wọ́ ọ̀fọ̀ Kristi bí Jésù ń ṣe náà máa yọ fòdà kó nínú sinagogu. túdà náà rí ọ̀wọ́n yẹrí tó ń ti bá ara ọmọkùnrin rè fọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rí Jésù dẹ́ ti lájú rẹ̀ rèmi ríran ẹ̀. túdà náà ránṣẹ́ wí ọ̀fọ̀ èèṣù kòkó. túdà náà ẹbí rọ̀nà rẹ̀ ó tí ká rẹ̀ ṣàlàyé. túdà náà kọ́ wọn ju ìtúpé ọmọkùnrin afọ́jú tẹ́lẹ̀ rí wọ́n ìtúpé náà kejì wọ́n ìwé wọn ọ̀fọ̀ ìfu ogori Ọlọ́run Olódùmarè ó dẹ́gbà ọ̀fọ̀ ẹlẹ́ṣẹ̀ paraku rí ọmọkùnrin rán pèlì Jésù rè lájú rẹ̀ nù ṣe ọkùnrin afọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rè dẹ́ ti mi ríran òye dáwọn ohun ọ̀fọ̀ ẹlẹ́ṣẹ̀ rán ńlá o èmi lè ṣàlàyé ń rán kan sórí mi mú dájú ní ọ̀fọ̀ èmi ti fọ́jú tẹ́lẹ̀ rí àmọ̀ṣà náà èmi dẹ́ ti mi ríran wọ́n ìwé wọn ọ̀fọ̀ ó ń ṣe rẹ́ àti ọ̀fọ̀ ó ń ti la ojú rẹ̀ òye dáwọn ohun ọ̀fọ̀ èmi ti wí irun mẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n sàmẹ̀kọ́ etí ọgbọ́n yín kúdà kẹ́yìn tún ṣe ń fẹ́ èmi tún máa ṣe àwìtún wí abẹ́rẹ́ má dọ́mọ lẹ́yìn rẹ̀ dán wọ́n ìfọ́ ọmọkùnrin yìí rè ti fọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rè dẹ́ ti mi ríran yìí wọ́n ìfúnṣẹ́ lẹ́yà wọ́n ìwé wọn ọ̀fọ̀ òwọ́rọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ń tàwa o ọmọ ẹ̀yìn mo ṣe òun ra wà ń ṣe. wọ́n ju ìdáhùn ọ̀fọ̀ àwa mọ ọ̀fọ̀ Ọlọ́run Olódùmarè bá Mósè sọ̀rọ̀ ṣùgbọ́n òtítọ́ ọmọkùnrin rẹ̀ ń pè ní Jésù yìí àwa mọ̀ bọ́n ti fa ọkùnrin afọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rí Jésù wòsàn ó dáwọn ohun ọ̀fọ̀ kúṣẹ̀lẹ̀ yanu sáré ìyẹra fọ ẹmẹ́tì kámẹ́ fẹ́m jẹ́rìí fọ mẹ́mú bọ́n ti fa àmọ̀ṣà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun ṣáà ti la ojú rẹ̀ mi àwa mọ ọ̀fọ̀ Ọlọ́run Olódùmarè ẹ̀ ń gbọ́ tẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọ̀nẹ́kọ́ni rè bá ṣe olúfọkọsìn yọ Ọlọ́run Olódùmarè rè bá dẹ́m ṣe òfẹ́rẹ́ òun rọ Ọlọ́run Olódùmarè ń gbọ́ tẹ́ látùgbàrá yé dẹ́ ti ṣẹ̀ àwa ìgboro ọ̀fọ̀ ọ̀nà kan la ojú ọ̀nẹ́ra àbí ní àfọ̀júri ìbàjẹ́ ọ̀fọ̀ ọkùnrin ẹran pè ní Jésù yìí etí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wa ẹnu lè ṣe lọ́kọ́ orú iṣẹ́ àmì àtúnṣe yanu rùn ṣe wọ́n ju ìdá ọkùnrin afọ́jú ṣùgbọ́n rí Jésù wòsàn ìdáná òun ọ̀fọ̀ nínú rírú òfin àfọ bí wọ́gán pàápàá àbẹ́síjú ọ̀dẹ́ máa di olùkọ́ rárá wọ́n ti jálẹ̀ kó nù sinagogu náà dé
dérí jésù dẹ gbúrò ọvọ wọn títí ọmọkùnrin afọ́jú róhùn wo sàn yẹn wọn títí kó nínú sinagogu nùdẹ̀yìn náà rí jésù dẹ salábọ̀padì rẹ̀ òwe wọn ọvọ ó wọ gba ọmọ ọlọ́run olódùmarè gbọ̀bí ọkùnrin náà ìdá wọn ọvọ láàlá yẹn ra olódùmarè kí n lè gbàgbọ́ kí jésù ìwé wọn ọvọ wúwọ ti rí òun náà rọ ní rè ródò síwájú rẹ̀ rè ń bá ẹ sọ̀rọ̀ yìí òwe ọvọ olódùmarè mo gbàgbọ́ òye júbà rẹ̀ kí jésù ìwé ọvọ kúdà òdàjọ́ ni mo ṣe bá ṣayé ọmọ rè ìfọ́jú wọn lè ríran kí ọmọ rè mìíràn tẹ́lẹ̀ rí wọn lè dà fọ́jú náà dé náà rí ọkàn náà wọn farisi rè wá nọdọ jésù òye gbọrún rí jésù dẹ fọjàlẹ òye dá jésù nù wọn ọvọ dábà náà pẹ̀lú dábà náà fọ́jú bí kí jésù ìdá òun ọvọ ìbàjẹ́ ọvọ ẹ̀mẹ̀ fọ́jú ẹ̀mẹ̀ bàtí nẹ́sẹ̀ nọ̀run ṣùgbọ́n nísẹ̀yìn ẹ̀mẹ̀ wí ọvọ ẹ̀mẹ̀ ríran tó dáná rẹ̀ ṣe wà nínú ẹ̀ṣẹ̀ ẹ̀mẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.